Hello, ẹ̀yin èèyàn wa ní Nàìjíríà. Good morning, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìdájí, ẹ kú gbogbo ẹ̀. Anywhere tá bá wà, ẹ jẹ́ kí àsìkò yìí kó máa à ń kí wa pé a kú déédéé wò yìí. Ẹ pẹ̀lẹ́ fún gbogbo rògbòdìyàn tó ń lọ Nàìjíríà. A tún gbọ́ pé bàbá Tinubu tún gbé ṣe Ẹ̀dó tún lọ sí Ìbò, ó lọ sí Ẹ̀dó, wọ́n lọ ṣe campaign, ló máa ń rán gbogbo àwọn APC lọ́bẹ̀, wọ́n tún lọ dàbẹ̀ rú. Kí ni a fẹ́ ṣe sọ̀rọ̀ bàbá Tinubu? Níṣe ni wọ́n débẹ̀ báyìí, ṣe ló bẹ̀rẹ̀ sí ní pín 10,000. Kí ló dé tí bàbá Tinubu tó wá yé pé kó máa dà lóru? Anywhere tí APC bá dé, ó dàrú. Anywhere tí bàbá Tinubu bá dé, ó dàrú. Àgbàlagbà for that matter. Táwọn ọmọdé bá tiẹ̀ ṣe bí ọmọdé, èwo ni kágbàlagbà? Ó yẹ kó máa ṣe bí àgbà. Kí ni ìtumọ̀ tí bàbá Tinubu ń ṣe báyìí? Ṣé bàbá Tinubu yìí, ṣé ẹ feel pé Yorùbá gidi ni bàbá yìí? Because àtìgbà tí mo ti délé ayé yìí, tí mo ti wà nínú Yorùbá, Yorùbá máa dà pọ̀ o. Yorùbá máa dùn ún gbé o. Wọ́n dùn bá ṣe associate. The only thing tí mo kàn mọ̀ nínú Yorùbá ni pé àbòsí wà nínú ẹ̀. Tó bá ti yọ ti àbòsí kúrò nínú ti Yorùbá, Yorùbá they are so very good. Èèyàn ni wọ́n, mo like wọn bàjẹ́. Èwo ni tí bàbá Tinubu kò tiẹ̀ sí traces Yorùbá lára bàbá yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá béèrè lọ bàbá yìí pé ibo ni wọ́n ti wá lọ. Ẹ béèrè o, because many people have been asking pé bàbá Tinubu yìí, ṣé Yorùbá ni? Níbo ló ti wá? Ta ni bàbá ẹ̀? Ìlú wo ló ti wá? A mọ̀ because Yorùbá don't used to behave like this. Normal Yorùbá person ò lè ever máa ṣe irú tí bàbá Tinubu ṣe. Àwọn Yorùbá kan tí mo mọ̀ wọ́n dáadáa. Àwọn Yorùbá wọ́n ní akọ lọ́wọ́. Wọ́n tún ní ìgbéraga lọ́wọ́. Àwọn náà tún ní ìrẹ̀lẹ̀, àbòsí dẹ̀ ní ìrẹ̀lẹ̀ wọn. Yorùbá they are so good. Ẹ jẹ́ ká ti ẹ̀ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Pé tí bàbá Tinubu, a mọ ibi tó ti wá. Agídí ọkàn, gbogbo ẹ̀. Yorùbá kẹ̀dẹ̀rẹ̀ wọn ò ní wàhálà lọ títí. Wọ́n máa lápọ́nlé o. Yorùbá máa dùn bá ṣe papọ̀. Ṣùgbọ́n bàbá Tinubu yìí, kí ni ká ti yọ? Èwo láti ẹ̀ fẹ́ kàánú ọ̀rọ̀? Èwo láti ẹ̀ fẹ́ fi grate ẹ̀? Pé eléyìí o, ó ti ẹ̀ ṣe eléyìí. Ó ṣe eléyìí dáadáa, ó ṣe eléyìí dáadáa. Wọ́n nígbà tó wà l'Ékòó, ìgbà tó wá ṣe governor l'Ékòó. Bàbá yìí kàn kó gbogbo Lagos, ó kó sápò ara ẹ̀. Kò sọ pé because of Yorùbá land àbí nǹkan kan land. Àǹfààní ara ẹ̀ nìkan ló ṣe. Kí ni nǹkan tí bàbá Tinubu ṣe nínú Èkó yìí? Tó ṣe ní Lagos State tí gbogbo èèyàn ti dùn pé bàbá yìí ó try nígbà tó ṣe governor. Ẹ jẹ́ ká dìbò fún kó lọ ṣe federal. Ǹjẹ́ ojú àwa ọmọ Yorùbá ò ti jà báyìí? Nígbà tí èèyàn wà l'Ékòó tó ń ṣe only one state, bàbá yìí dá lérú, ó kó gbogbo Lagos, ó kó sínú àpò ara ẹ̀. Ó tún jẹ as if pé kò tí ì tó. Ló bá tún lọ sí federal level. Gbogbo wa náà la hélé bàbá Tinubu kó lọ sí federal kó ṣe kíní. Gbà tó ti ẹ̀ ṣe state, tó wà state, mélòó lẹ jẹ́ nínú gbogbo ọlá bàbá Tinubu? Kò sí. Ó kàn wá gbogbo ilé ayé mọ́yà l'Ékòó. Ó kó gbogbo resources Èkó, ó kó sápò ara ẹ̀. Ǹjẹ́ ojú wa ò ti jà? Ọmọ ẹni ò ṣe dí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sọ́mọ ẹni. Ṣé bí àkọ́kọ́ rí nǹkan tí bàbá Tinubu ṣe? Ètò wo ló ti ẹ̀ ṣe sí Nàìjíríà tí ó ṣe sí Lagos State yẹn tí gbogbo wa ń jẹ àǹfààní ẹ̀ lénìí? Ẹ wo gbogbo àwọn Yorùbá tó ti ẹ̀ rúlù. Ṣé bàbá Jákàndé nígbà tí bàbá yẹn ò wá ilé ayé mọ́yà? Ó kàn sọ̀rọ̀ bí pariwo. Ó sọ, wọn ò gbọ́ o. Ìwọ̀nba àwọn tó gbọ́ tiẹ̀, wọ́n mú tiẹ̀ díẹ̀ lò. Àwọn náà wọ́n wúlò fún wọn.
ní páàtì ìgbà tí bàbá wà o. Bàbá Awólọ́wọ̀, yes. Bàbá Awólọ́wọ̀ mo fẹ́ sọ. Ìgbà tí bàbá Awólọ́wọ̀ wà nílùú tó wà láyé, gbogbo èèyàn ló gbádùn ẹ̀. Ṣé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni àbí gbogbo nǹkan tó fún wa lọ́fẹ̀ẹ́ la fẹ́ sọ ni? Orúkọ bàbá yẹn ò máa parẹ́. Títí láéláé kò dẹ̀ ní parẹ́. Ṣé ti Jákàndé tó tún wá rúlu Lagos la tún fẹ́ sọ? Gbogbo àwọn mèremère, àwọn èèyàn gidi, àwọn èèyàn jànkànjànkàn. Bàbá yẹn rúlu Lagos, gbogbo èèyàn ló jẹ àǹfààní. A jẹ àǹfààní. Ó imitate bàbá Awólọ́wọ̀. A lọ sí ilé ìwé ọ̀fẹ́, everything ọ̀fẹ́. Èwo la fẹ́ kà tí bàbá Tinubu ṣe fún wa? Tá bá sọ pé ó yá, ẹ jẹ́ ká tún gbé fòfẹ̀ rẹ̀ kó tún di federal. Ó dé Nàìjíríà, ó wá bẹ̀rẹ̀ sí, wọ́n ti ń ba Nàìjíríà jẹ́ bàbá Tinubu. Kò lọ́gà. Bàbá Tinubu, ó ti irú èèyàn wo? That is why we are asking. Ṣé is he Yoruba person? Àbí àti àmọ́ ìlú tó fi ìwà jọ ní gbogbo Nàìjíríà yìí. Kẹ́ bá bí léèrè. Ṣé even gan kó tí ẹ sí ìlú ta tí ẹ lè fi sọ pé bàbá yìí pé wá láti ìlú yìí pé bó ṣe máa ń ṣe ní ìlú báyìí wá. Torí tá bá mention ìlú tí bàbá Tinubu ti wá, níṣe là ń insult. À ń insult ìlú, any ìlú tá bá mention. Because ìgbà Tinubu hùwà bíi pé abnormal person tí ò tí ẹ ní. Ọdún. Ẹ má jẹ́ ká sọ pé bóyá abnormal àbí nǹkan kan. Gbogbo yín lẹ ti mọ̀ pé ìwà tí bàbá Tinubu hù kò normal. A gbọ́ wípé bàbá mi máa ń mugbó, ó máa ń gbé cocaine, ó máa ń ṣe gbogbo atrocity ó kún ọwọ́ bàbá yẹn. Báwo lẹ ṣe fẹ́ kí irú àwọn èèyàn bẹ́ẹ̀ wá rúlu Nàìjíríà, wá rúlu wa ní country wa? Kí ìlú yẹn kó dẹ̀ wá successful. Ẹ gbọ́ gbogbo àwọn rádaràda, àwọn ọ̀rọ̀, àwọn ìwà tí ò tí ẹ bá ti èèyàn mu. Tán sọ pé bàbá yìí ṣe. Òun nìkan ló forge certificate. Òun nìkan ló ń gbé cocaine. Òun nìkan ló ń mugbó. Òun nìkan ló ń yí gbogbo ló tún ṣe. Ìtò àpamọ́bànbàrì. Kò sẹ́ni tó máa bá compete pé èèyàn fẹ́ dìbò báyìí àbí wọ́n fẹ́ ṣe ti vote. Bàbá yẹn máa dàrú ni. Ṣé ti tọ́ọ̀gì la fẹ́ sọ ni? Ṣé ká dà lúrú ni àbí ká dà gbogbo everywhere rú la fẹ́ sọ ti bàbá? Kò sí ibi tí bàbá Tinubu bá wọ̀ báyìí, ó máa dàrú ni. Ó tún lọ bá wọn ní Ẹ̀dó. Wọ́n wá pé 10 àti ẹ̀rí nínú fídíò ní kọ̀rọ̀. Wọ́n ní bí èèyàn ṣe ń yọ́ só, òun là ń yọ́ gbọ́. Aṣú ẹ̀ níbi kọ̀rọ̀ tó ti ń pín 10,000 fún èèyàn tó dẹ̀ ń kọ orúkọ lẹ̀. Tí bàbá Tinubu rán àwọn APC pé kí wọ́n lọ máa pín owó nítorí kí wọ́n lè ní highest mark. Pẹ̀lú gbogbo ẹ̀ náà nǹkan, ǹjẹ́ àṣírí wọn ò tú? Bá àṣírí aṣebí máa tú ni. Ó máa tú bó ṣe máa tú títí láéláé ni. Kí ló dé tí bàbá yìí ò ronú pìwàdà? Bíbélì sọ pé ronú pìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ẹ wò mélòó ló kù nínú èjì bàbá yìí. Ká tí ẹ sọ pé ó lọ so máàkù sórí ikọ̀. Ìjọ̀kan Ọlọ́run á béèrè lọ́wọ́ ẹ̀ pé ètò ìṣe náà tó. Àfi tó bá jẹ́ pé òun lọlọ́run tó dá Ọlọ́run. Tó bá jẹ́ pé òun lọlọ́run tó dá Ọlọ́run ló fi ń hu gbogbo àwọn ìwà famulating tuntun. So that is why bàbá yìí kò normal. Ẹ bá béèrè pé ìlú wo ló ti wá. Bàbá yà á mọ̀ pé ìyá tó ti ẹ̀ tọ́. Torí a gbọ́ pé ìyá yẹn kàn tọ́ ni. Ìyá yẹn kọ́ ló bí. Àgbàtọ́ ni màmá yẹn jẹ́ fún bàbá Tinubu. Ẹ bá béèrè lọ́wọ́ bàbá pé ìlú wo ló ti wá. Tá ni bàbá ẹ̀ nílé yìí? Tá ni ìyá ẹ̀ nílé yìí? So ẹni tí ò normal, ẹ jẹ́ ká bẹ̀rù. So gbogbo èyí tá ń sọ, tá ń pariwo, tá ń ṣe gbogbo àwọn tó ti pariwo lọ́jọ́ kìíní àná bo ni wọ́n pariwo náà. Wọ́n kàn yọ. In fact, Nigeria is a great country. It's the greatest country because wọ́n try fún protest tó ń ṣe gbẹ̀yìn. Wọ́n yìí lérí kan pé October wọ́n tó máa ṣe lágbára Ọlọ́run á dẹ̀ fún gbogbo wa ṣe.
ní nǹkan tí bàbá Tinubu tó fẹ́ sọ Nàìjíríà di ìdàkudà. Tí bàbá Tinubu tí ò bá ṣe é ṣe fún yẹn fi Nàìjíríà lẹ̀ fún wa. Torí ẹ̀yin kọ́ lẹ create Nàìjíríà. Ẹ̀yin kọ́ lẹ fún wa ní independence in Nàìjíríà. Báwo ni wọ́n bí Ṣóyínmẹ́jà fún ẹ̀yin àti Nàìjíríà ni? Kí ló dé? Kí ló dé tẹ́ joyè jẹgúdújẹrá? Kí ló dé tẹ́ joyè oyè I don't care? Ọlọ́run á bí yín o. Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí gbogbo wa ká pín kiní yìí kó lọ káàkiri. Torí eléyìí sú wa, ẹ jẹ́ ká máa bira léèrè ká mọ bá ṣe fẹ́ bi ká fi gbogbo ẹ̀ sọ́ Ọlọ́run lọ́wọ́ pé Olúwa, kó bá bèrè lọ́wọ́ Tinubu. Kì í ṣe pé dandan kó wá aláàfẹ́. Ààfẹ́ èyí tó fìyà jẹ wá tó pé kó máa lọ. Ọlọ́run ẹ̀yin nìkan ni ká wá dá wa lóhùn o. Ẹ dá wa lóhùn kẹ́ mọ bí tẹ máa ti bàbá yìí sí o. Torí eléyìí pọ̀ jù. Eléyìí ó ní wá lára. Ó ti ní gbogbo Nàìjíríà lára. Àwọn tó ti kú ti kú. Àwọn tí ìyà ń jẹ tán tí ẹ̀ rówó fi ṣe God, àti kọ́ Ọlọ́run kó ṣàánú fún wa. Ẹlòmíì ò lè rówó lọ sí hospital. Ẹlòmíì ò rówó fi jẹun. Ẹlòmíì ò rówó fi gbálé. Ẹlòmíì ti ronú wọ́n ti ronú para wọn. Ẹ̀yin èèyàn wa, ẹ bá subscribe, kẹ́ bá share, kẹ́ dẹ̀ like, kẹ́ bá pín káàkiri àgbáyé. Mo mọ̀ pé àbọ̀ ọ̀rọ̀ léleyìí o. Mo mọ̀ pé tó bá dé inú yín, á dùn díndín. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Bye.